ojú mi lẹ ṣe pé ìta àpàtẹ́lẹ̀ kó kalẹ̀ owó báńdì ẹ ti pàṣẹ owó bẹ́ẹ̀lì mẹ́rin MC mẹ́ta báàlẹ̀ ẹ fẹ́ 50,000 ẹ fẹ́ kó dájà lẹ̀ láàrin mọ̀lẹ́bí 100,000 ó ti já owó fámìlì lórí ẹgbẹ́ ọkàn sí lọ́wọ́ bàbá lọ́ọ́ ń pè ẹ́ ó ní mọ́nì ni fólì ìgbólẹ̀ tí rówó tẹ̀ náà talẹ́ lò. Aláàánú èèyàn ni. Aláàánú èèyàn ni. Ìjọba wa, ẹ̀yin náà rí láàmú ẹ̀yìn, ẹ̀dẹ̀jọ́ ṣe rí láàmú títí. Ọlọ́run á yọ̀ǹda. Ta ló lérò gbogbo tó ṣẹ́kù láyé báyìí? Allah, ìyẹ̀dá sí bí a máa sẹ́kúrẹ́tì ẹ̀. Ẹni aráyé ti wò, ṣokòtì, délé òdòlé, ẹni aráyé ti wò, ẹ̀mọ́yáwó ti kú. Pé kò lè jẹ́ ìyàwó aláyé. Á kókò bó bá mọ́tò yẹn jẹ́ nígbà tó òkú ti sí. Wà ní á òkú ti lọ. Ṣùgbọ́n sàtí àrí àwọn òòlọ sẹ́ẹ̀ ṣíṣe kù fún ọdún oṣù láyé. Ó ní ilé wa fún gbogbo wa. Wọ́n tún máa bá wa ní ọ̀rọ̀ ìlú bíi ológun.
pariwo rárá. Adágbẹ́ni olórí ẹbí. Now, Soso, let's proceed. Kábọ̀tì ìpele tó tún kàn. Àbáyé máa tẹ̀lé olùwàgbà. Alẹ́ ìsáfà.